ẹ̀yin tèmi actor Portable òun náà ti jáde láti wá sọ̀rọ̀ lórí awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára nípa Abíọ́lá Báyọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Iyabo Ojo. Nínú fídíò yìí òṣèré yìí ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀. ẹ jẹ́ kèmi àti yín ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí òṣèré yìí wí. Gbogbo ohun tẹ́yin náà bá wá lérò lórí ohun tí arákùnrin yìí sọ, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ ire o. Mo fẹ́ na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pọ̀pá gbogbo ẹni tó bá ti tábà ẹ má fi bínú o, ẹ lọ tún bẹ̀ ṣe ni. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí máa nà ń pọ̀pá ó máa bẹ èèyàn tó pọ̀, àmọ́ mi ò lẹ́nìkan àbájà, mi ò lẹ́nìkan àṣán. Àmọ́ bó bá yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹjá bára wa sọ, ẹjá bára wa sọ. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí máa nà ń pọ̀pá lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn lórí Bíọ́lá Adébáyọ̀. Ó ṣe interview kò ṣe interview, bàbá Ìjẹ̀ṣà kò bàbá Ìjẹ̀ṣà, Iyabo Ojo kò Iyabo Ojo. Ó tara gbáragbára tó fi lọ kọ Lizzy Anjorin. Ẹ rí, ẹ jẹ́ mú láti bí, ẹ jẹ́ mú láti bí, ẹ jẹ́ mú láti bí. Bóyá àárín ni àbèrè, orúkọ mi ò yí padà. Olú olówó Ògẹmọ ni mò ń jẹ́ Arijan, Mr. Portable actor. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi, ó ṣeé ṣe kí n tí máa sọ kó dùn mọ́ yín, àmọ́ àwọn tí ò tiẹ̀ fẹ́ mi rárá inú máa bí wọn. Ìyẹn ò dẹ̀ kàn mí, èmi ò rán gúnṣẹ́. Bí èèyàn bá sọ̀rọ̀ tí kì bá ti ṣe Ọlọ́run ọba ló sọ, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, my dear sister Iyabo Ojo, ẹ̀gbá ọmọ orò lọ́tà, olúgbọ́njọ bí ọmọ asẹ́ tí mú mi kíkan ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Ẹ̀gbá ọmọ yúnmùyúnmù lóró dún yúnmù. Jẹ́ tún kì ẹ́ lọ lé òkú èrè sí ọmọ wòírà kó má bàa ragbákígbá igbákígbá ní kẹ́kẹ́ sọ. Ará òkú ọmọ òkú sàn gan. Iyabo Ojo, inú ló bí ẹ o, inú ló bí ẹ o. Bíọ́lá Adébáyọ̀ òṣè inú ló bí ẹ, má bínú, inú ló bí ẹ. Ẹ rí, bí ògiri ò bá ti lanu kò sálàǹgbá tó máa wọbẹ̀ láéláé. Nítorí pé inú bí Iyabo nígbà tí Iyabo rí kí ni wọ́n ti ń pè tí wọ́n kàn gé tíza. Àmọ́ mi ń rò pé Iyabo mọ ohun tó wà nínú fídíò. Iyabo, èmi wo fídíò yẹn o. Bàbá Ìjẹ̀ṣà ó lè máa wí kábàkàbà, sorry to say, àmọ́ kì í ṣe pé ó bú ẹ. Bàbá Ìjẹ̀ṣà ò bú ẹ o. Ó kàn kọjá ń bẹ̀, ó fi gbéra ẹ̀ lárugẹ wípé òun ò lè ṣe ohun tí ò dá sọ́dọ̀ Iyabo, ló fi sọ̀rọ̀ kọjá wípé mi àtàwọn ọmọ Iyabo àtijọ́ wà wákàtí bíi méjì rí nǹkan kan. Gbogbo ìyẹn náà ó ń ra gbà yíra ẹ̀ka ni. Tó bá jẹ́ mi nìwọ ní Iyabo, fídíò yẹn ni màá kọ́kọ́ lọ wò full details. Mo fẹ́ gbọ́ ohun tó sọ ní kíkún, kí n lè mọ ibi tí máa ti bá fáyà ẹ̀, tàbí kí n lè mọ̀ bóyá kì í ṣe pé ó ṣẹ̀ mí. Kò yé, àmọ́ nítorí pé o ti mọ̀ wípé àwa Yorùbá ìsọkúsọ wà pọ̀. Ìgbà tó o ti rí wípé ó kọjá lára Iyabo lásán, o ti wò pé báwo ló ṣe máa jẹ́ bàbá Ìjẹ̀ṣà ló máa dárúkọ Iyabo. Ibi tí wà àti Bíọ́lá Adébáyọ̀ ti jọjọ́ mọ́ ìyá, inú ti bí ẹ kọjá bẹ̀, ó sì nọ́mà, àmọ́
èmi á bẹ̀bẹ̀ pé kó má bínú sí Bíọ́lá, kò ṣe é. Ńṣe ló rò pé ó ṣe é, kò ṣe é. Kódà fídíò tí àwọn èèyàn, àwọn ọlọ́tẹ̀ tí wọ́n pariwo lé pé kó lọ yọ débi tó fi lọ yọ yẹn, fídíò yẹn ò nílò yíyọ o, kò nílò yíyọ, kò nílò yíyọ. Iyabo single-handedly ìwọ nìkan ṣoṣo ló kó gìrìgìrì tó bá Bíọ́lá Adébáyọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìwọ ló fi àgbà hàn, ìwọ ló kó bá nítorí ipò bínú. Àtèèyàn bí àtèèyàn rẹ tó ń tẹ̀lé ẹ, wọn ò fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n gbá tì bẹ́ẹ̀ ni. Mo mean àwọn fans tó jó lólùfẹ́ àtọ̀tá ẹ pàápàá tó wà nínú wọn, wọ́n gbá wọn fi yá, wọ́n gbá wọn fi yá. Iyabo, wàhálà yẹn pọ̀, ìwọ gangan lè má rí, nítorí wípé inú ti bí ẹ. Ohun tó bínú sí ò tó bínú sí, my dear sister. Àmọ́ ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn ti wà lóró, kó ti wà lẹ́rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé lọ́wọ́ tí mo wà yìí, bẹ́ẹ̀ nìkan bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ máa kígbélé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe bá wa. Ó wá jẹ́ wípé Bíọ́lá Adébáyọ̀ ló forí kó. Bíọ́lá Adébáyọ̀ kì í ṣọmọ líle o. Bó bá jẹ́ ọmọ líle kò ní yọ fídíò. Tó bá jẹ́ ọmọ líle, gbogbo ohun táwọn èèyàn ń sọ, ṣe báwọn ajá orí social media ní, àwọn ẹlòmíì ò ní làákàyè kankan. Gbogbo ọjọ́ orí tó wà lórí ẹlòmíì tó ń kọ̀kọ́ kúkọ yẹn, tá tún máa kọ̀máǹdì ọmọ 16, 18, 20, 22, àìmọye ò tó bàtà ẹsẹ̀. Tí wọ́n ń kọ bad comment, tí wọ́n ń fi èébú ara bú àwọn ìlàkọjá tó ti làkọjá. Àwọn tí mo rí tó fúnká sórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn lórí Bíọ́lá Adébáyọ̀, mi ò gbọ́dọ̀ parọ́. Èmi àti ẹ ò ní closeness, àmọ́ àánú mi ṣe. Pé ṣọ́mọ obìnrin yìí ò ní ṣera ẹ̀ léṣe báyìí. Torí ọ̀rọ̀ àwọn ará social media tá a wà yìí, bí èèyàn ò bá kí ṣẹni tó yù sí mọ́, tí wọ́n bá kó tì í, ẹ̀dá lè lọ bẹ́ sómi, ẹ̀dá lè ronú kí BP ẹ̀ kó rise, ẹ̀dá lè má mọ ohun tó máa gbé ṣubú lulẹ̀ tá a sì kọjá sálákejì. Bí Bíọ́lá bá mọ̀ wípé ayé máa gbà ń sódì, kò ní gba bàbá Ìjẹ̀ṣà láàyè kó wá. Kódà ọ̀rọ̀ tá à ń wí le débi wípé gbogbo ẹni tó ń sọ̀sọkúsọ, tó ń bú Bíọ́lá, tó ń foríṣiríṣi èpè ránṣẹ́ sí, wọ́n pè lágàn, wọ́n fi èébú ara bú bí ọ̀rọ̀ ọmọ ìgbéyàwó ẹ̀, gbogbo àwọn nǹkan tó lè mú yàn kó sì bẹ́ sí kànga kó kú dànù ni wọ́n ń bá Bíọ́lá Adébáyọ̀ fà. Ó ti pọ̀ jù, nítorí wípé ìwọ Ìyábọ̀ nìkan ṣoṣo bínú ni ó rí kàrámọ̀ tọ́lọ́run bá gbé fún ẹnlé ayé bó ṣe tó. Ìwọ nìkan bínú, ìwọ nìkan bínú. Àwọn èèyàn sì fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹnìkan. Tó bá jẹ́ wípé wọ́n ní opportunity láti wà níbi tí Bíọ́lá wà, wọ́n á gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ìwọ sì ló bínú. Ká ló bínú, ká ló sọ̀rọ̀, ká ló faraya bó ṣe faraya. Anybody bá fẹ́ make bad comment lórí fídíò yẹn, kò tiẹ̀ ní lẹ́sẹ̀ ńlẹ̀.
àmọ́ nítorí pé ìwọ Ìyábọ̀ ti bínú orí Ọlọ́run tún fi àpẹẹrẹ hàn bí kàrámọ̀ tí ìwọ Ìyábọ̀ ní lórí ilẹ̀ èèpẹ̀ bó ṣe tóbi tó. Mi ò sí lọ́dọ̀ Bíọ́lá, mi ò mọ bí tí Bíọ́lá wà, àmọ́ mo mọ̀ pé ó ṣèkì. Àkọ́kọ́ ni pé kọ̀líìgì lẹ́jọ́ jẹ́, kò sì ní rí ẹ bí ẹni tó lè bínú sóhun, torí wípé nínú ẹ̀mí ẹ̀ kì í ṣe pé ó fẹ́ ṣẹ̀ ẹ́. Orí Bíọ́lá Adébáyọ̀ tá à ń wí ti wá ṣe oore tó pọ̀ nínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí prógráàmù ẹ̀ yẹn. Ó yẹ kí gbogbo wa mọ̀ wípé ẹ̀mí wípé òun fẹ́ ra bàbá Ìjẹ̀ṣà padà náà lẹ̀mí tí Bíọ́lá máa ní tó fi máa gba bàbá Ìjẹ̀ṣà láàyè láti wá grant interview. Ìgbà tí bàbá Ìjẹ̀ṣà bá dórí ètò ni bàbá Ìjẹ̀ṣà ò ní gbọ̀nà bí tó lérò. Senior colleague ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ fún Bíọ́lá, kò lè sọ pé ẹ panu mọ́sà, kò lè dá padà fún bàbá Ìjẹ̀ṣà bí Yínká Ayéfẹ́lẹ́ ṣe ń dá padà. Ó fún ní gbogbo respect yẹn tán, síbẹ̀síbẹ̀ mo wo interview yìí, Bíọ́lá ń bi bàbá Ìjẹ̀ṣà láwọn nǹkan kan, ọ̀tọ̀ lọ́nà ibi tí bàbá Ìjẹ̀ṣà tún máa gbà. Kódà ó dé ibì kan, bàbá Ìjẹ̀ṣà tó ń sọ fún Bíọ́lá wípé wọ́n lòun kó sí mi lẹ́nu nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ẹ rádánwò. Nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ọ̀nà ló fún bàbá Ìjẹ̀ṣà, kì í ṣe bàbá Ìjẹ̀ṣà ló máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé talk to be tí Bíọ́lá ń ṣe wà. Lórí talk to be, Bíọ́lá ti ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tí wọ́n ṣàdúà fún, táyé ṣàdúà fún, tí ọkùnrin ṣàdúà fún, tí obìnrin náà sì ṣàdúà fún. Ó gbọ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n Ìyábọ̀ bínú tán, àwọn èèyàn ò mà rántí mọ́, wọ́n dojú ìjà kọ́ mà ní. Èèyàn méjì, ìpele èèyàn méjì ló dojú ìjà kọ Bíọ́lá tó jẹ́ kó ṣèkì Bíọ́lá tó bẹ́ẹ̀. Ìpele ènìyàn kan ní àwọn tó jẹ́ wípé wọn ò mọ tí wọ́n ń ṣe, wọn ò ní làákàyè. Wọ́n ti gbàgbé pé Bíọ́lá àti Ìyábọ̀ tí ọ̀rọ̀ jọ pa wọ́n pọ̀ yìí, ìkan náà ni wọ́n rántí mọ́. Bí Ìyábọ̀ bá bínú sí Bíọ́lá, kí ló yẹ kó di ti àwọn gbàrànmídẹ́lẹ́rù? Ṣé bí wọ́n mọ̀ wípé ọmọ inú ilé kan náà ni Ìyábọ̀ àti Bíọ́lá Adébáyọ̀, òṣèré jọ ni wọ́n. Tó bá dọ̀la tí wọ́n bá pàdé lórí eré orí ìtàgé tí wọ́n ní kánjọ wá aṣọ rẹ̀, wọn ò ní choice. Ẹ̀yin tẹ́ ẹ fi bad comment fẹ́ bayé ọmọ lọ́mọ jẹ́, ẹ ti wà níbi tẹ́ ẹ wà. Ìdájọ́ Ọlọ́run sì wà. Ọlọ́run pa ènìyàn nítorí ènìyàn. Ìyẹn lè san gbogbo àwọn tí wọ́n máa ń fi bad comment bayé àwọn èèyàn jẹ́. When it come to irú kéèsì báyìí, tínú wọn máa ń dùn, tí wọ́n máa ń láyọ̀. Àwọn kan wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́. Kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n wà gẹ́gẹ́ bí platform kan, group kan, pé gbogbo wa yìí ẹ jẹ́ ká lọ bòǹbàdì lágbájá. Báwo lèèyàn bíi 500 ṣe máa gbá kọ́mẹ́ǹtì sí abẹ́ post nítorí ẹnìkan tẹ́ ẹ máa rò pé kò ní kárí ayé? Kò wá sí olórúkọ tí wọn ì tí ì fẹ́ ṣe bẹ́ẹ̀ fún tán. Ẹni tí wọ́n sì wò lánàá tí wọ́n gbádùn fíìmù ẹ̀
tó bá dò ní bí bìrìkínà bá yí tí àdánwò dé tí wọ́n bá fẹ́ fi kọ́mẹ̀ntì bàgbé sí ayé ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé kò jẹ́ nǹkan kan kò ní nǹkan kan tó kù tó fẹ́ ṣe láyé mọ́jú kó lọ kú lọ kò ná wọn ní nǹkan kan iṣẹ́ tí wọ́n nìyẹn. Ìdájọ́ tí gbogbo àwọn tí mò ń wí Ọlọ́run ń dá oníkálukú lẹ́jọ́ la ṣe máa ń gbọ́ pé nǹkan míì ṣẹlẹ̀ sẹ́lòmíì ara wo la mọ̀ tó ti dá ta la mọ̀ tọ́lọ́run ń torí ẹ̀ bínú sẹ́lòmíì. Àwa ní kinní kan ṣe obìnrin kan ń bẹ̀ yẹn ọkùnrin kan ní pírọ́blẹ̀mù kan ń bẹ̀ yẹn ẹ̀san wo la mọ̀ tó ń ké lórí ọmọ ẹlòmíì. Nígbà tó o bá ń sọ ohun tí ò dá sẹ́ni tọ́lọ́run ọba ń fẹ́ ṣé ẹ̀dá yẹn ṣó lè escape ẹ̀ kò lè gbé lọ. Bí Ìyábọ̀ bá bínú sí Bíọ́lá Adébáyọ̀ àwọn ọmọ ìyá kan bàbá kan nítorí ilé tíátà bàbá kan ìyá kan ló bí gbogbo wa kí ló kan ti gbogbo àwọn àfi kọ́mẹ̀ǹtì pani kí ló kàn wọ́n bẹ̀. Gbogbo kọ́mẹ̀ǹtì tí wọ́n dà sáyé ohun tí wọ́n kọ nítorí Bíọ́lá Adébáyọ̀ sí orí social media tí ọmọbìnrin yẹn ò bá lọ́kàn bí kò bá lọ́kàn tí kò bá jẹ́ni tó lọ́kàn ó lè ti gbẹ́mìí mì sórí ẹkún. Ó gbọ́ nítorí pé ìwọ Ìyábọ̀ bínú nìkan torí ẹ̀ ló fi jẹ́ wípé bá a bá ti jẹ́ àkàndá tàbí ajẹ́ ara wájú tàbí ajẹ́ ara òkè bí ohun ìbínú bá dé ká máa bojú ẹ̀yìn bí àwọn àgbà ọjọ́ sì ṣe ń ṣe nìyẹn o.